ọlọ́jọ́ ìbí mo bá ẹ̀yọ̀ ó kú oríire. mo fẹ́ máa kíyọ̀ Adeleke Ademola bàbá tó kún bọ̀ àṣẹ ìṣàmọ́dún. àní bàbá túnjọ́ bíyè bàbá Taiwo kẹ́ni Ademola rẹ̀ Adeleke pẹ́ láyé. ọ̀pọ̀ iṣẹ́ ní di wákàtí ọ̀pọ̀ wákàtí ní ń dọjọ́ ọ̀pọ̀ ọjọ́ ní ń di ọ̀sẹ̀ ọ̀pọ̀ ọ̀sẹ̀ ní ń doṣù ọ̀pọ̀ oṣù ní ń dọdún. ọdún tí wáyé pọ̀ dé ilé aláyẹyẹ ni mò ń lọ lọ́wọ́lọ́wọ́. Providence ní Rhode Island lèmi balẹ̀ gùdẹ̀ sí. ilé Adeleke Ademola mà ní olórí pípé aláyé ire ọmọ ọkọ tí ń ṣayẹyẹ ọjọ́ tí wọ́n bí i. wọ́n rán mi ní kíkì àti kíkì ọjọ́ bíi tòní ta ni tọkọtaya Jamiu àti Wúràọlá ayáyà ló ní kí n máa kí Adeleke Ademola ní kíkì tó ṣára ọ̀tọ̀. wọ́n ní bá mi kí dádì Tox dádì Isaac aláàánú wọn mà ló jẹ́. wọ́n ní ó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ká ṣe ìrànlọ́wọ́ fún àwọn akíkanjú aláyé ire tó kẹ́bí mọ́ra tó ṣe fẹ́rú tó ṣe fọ́mọ ni. nǹkankan ò ní ṣe ọ́ nǹkankan ò ní ṣẹ̀mí rẹ̀ Ademola Adeleke bàbá Taiwo àti Kehinde rè mo kí ọ bàbá Ìdòwú Ògbó oníṣòwò ṣọ́ọ̀tì. October 26 ni ẹ̀yin alára wa ọjọ́ bí Adeleke Ademola ẹlẹ́yinjú àánú. Jamiu àti Wúràọlá ayáyà ló ní fọn rere wípé afúnimáwo bẹ̀ ni bó ṣe ń ṣe nílé ló ń ṣe lóko. bó bá ṣe fọ́tún kò ní jẹ́ kí tòsí ó mọ̀ rárá. gbẹ̀dẹ̀ lára ó máa tù ọ́ ní Providence Rhode Island tó wàá kó èrè oko délé ò ní gbé sájò. ẹ̀jẹ̀ ń jẹ́ àyè sí i. àwọn Táyélolú àti Kehinde Ademola bá dádì wọn kọ́ wọ́n rìn àwọn ọmọ October wọn ò kéré nínú ẹ̀yẹ. October 26 ni bàbá wọn Ademola ẹ̀rí nǹkan ẹni abíire ni. October 27 ni ọjọ́ bíi àwọn Táyélolú àti Kehinde Ademola nǹkan ayọ̀ lèyí jẹ́. aṣọdúnmọ́dún yín aṣoṣùmọ́ṣù nínú ọlá ńlá pẹ̀lú àlàáfíà. wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ o. Táyélolú àti ọmọ Kehinde Ademola ẹ̀yin ni mò ń kí ọdún àyàkó ọmọ méjì o. ó yá o nílé ẹni tí ń ṣayẹyẹ Adeleke Ademola OWU ní ìpínlẹ̀ Ogun ni ó kì ọ́ lè jẹ́ kí orí ó máa wú. tọkọtaya Jamiu àti Wúràọlá ayáyà mà ti ṣe tó dá fún mi bí o ṣe máa ń ṣe fún wọn. wọ́n ní kí n kí ọ kórí owó kí n kí ọ délé bàbá tó bí ọlọ́mọ. October 26 òkèrè nínú ayé ọjọ́ bíi alápọ̀nlé èèyàn ní Adeleke Ademola oyá nìṣó níbẹ̀. ọmọ ọlọ́wọ́ òdùwọ́ máa jífẹ́ pẹ́ṣẹ́rẹ́ ìwọ ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ máa jí fọjọ́ gbogbo dára bí ègbin. owó òdùwọ́ ọmọ aṣòro gbìmọ̀ ọmọ ajíbọ́sí ìgbé bẹ́yìn lọ́mọ òwú lákàtì. OWU gbòǹgbò OWU kì í rọ́rọ́ OWU kì í ṣe ka ẹni ẹ bá rí ẹbí. àwí ìmẹ́nu kúrò lòwú lábẹ́rin jọ. n ò réèyàn tó burẹ́wà lówù ṣe gbọ́. ewúrẹ́ ló bá burẹ́wà ẹbọ ni wọ́n fi ń ṣe. àgùntàn ló bá burẹ́wà ẹbọ ni wọ́n fi ń ṣe. ọmọ èèyàn ló bá burẹ́wà nínú ilé bàbá tó bí lọ́mọ òrò lágbè. ọmọ wòmúwòmú lòrò ń ké. ọmọ lómi ìtútù ẹ̀ẹ́sẹ̀ òkè. bàbá ta ni ò bá rómi tútù tí ò ní bùnú o. bàbá ta ni ò bá rómi tútù tí ò ní fi bọ́jú. ọmọ mọ́lẹ́sẹ̀ bí alárin pẹ̀lẹ́ alárin mọ́lẹ́sẹ̀ òun ni. ọmọ bá nílẹ̀ ẹ̀rọ má bẹ̀ wíkọ́ bí òjò bẹ́ẹ̀ tí lówó tó lẹ ṣe é ṣoge mọ́. ọmọ ẹwẹ́ yìí ewé ọmọ egbò yégbò ọmọ káyọ̀dì wọ ni mò ń kí lọ́wọ́lọ́wọ́. ẹ̀fọ́ kan òjò yẹ́rin ogun ọkọ̀ òjò tẹ̀tẹ̀. àtẹ́lẹwọ́ mo bá làwọn mẹ́ni tó kọ́. bámọ ilé ọlọ́lá tó kàtẹ́ ọwọ́ ọmọ yá dúpọ̀ owó abẹ. wọ́n yí gbowó là lọ́wọ́ òwú o. ọ̀kọ́lakọ̀ tó lóhun ó gbọ́là lọ́wọ́ òwú. fẹ́rẹ̀gẹ̀dẹ̀ la fẹ́ bẹ́ wọn lọ́wọ́ o. ọmọ asẹ́kùnmádé ń pẹ̀lẹ́ ọmọ ọlọ́pàá rẹ̀ tó lò wú odò
ọmọ sùúrù gbèmọ̀ ọmọ òtò kòrò tí ń bẹ lọ́wọ́ dùkú pẹ̀lẹ́ ọmọ kéèké òtò kòrò wojú ẹni ọ̀fà ò máa wojú òtò kòrò ṣe ń gbọ́ èèyàn tó fà ó máa fojú rẹ lọ ọmọ ìyá tó kòrò lọ́sibà fún òtò kòrò ṣubú láàrú lòtò kòrò ọmọ sẹ́kùn mádé ọmọ sùúrù gbèmọ̀ òun lábàdà o bẹ́ẹ̀ tó wù ẹgbẹ́ Adeleke Ademola lẹ́yìn ọjọ́ ìbí rẹ̀ yìí wẹ́ẹ̀mí fi àlàáfíà ara dí òní fọmọdí òní fọyàdí gbogbo tó o bá ń fẹ́ nílé là ọba ọmọ ẹgbẹ́ tọmọ Jamiu àti wúrà ọláyà ìyá ló ní polongo fáyé wípé gbogbo ọ̀dọ́bà 26 lọ́dọọdún lọ́jọ́ bí olóore àwọn Adeleke Ademola baba Dolls Isaac Taiwo àti Kehinde ìdòwò gbogbo kí ọ níyàgbẹ́ bí wọ́n bá wá bèyí wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lè ní kúkú ti wá.